Alaikum wa rahmatullahi wa barakatuh. Ìbéèrè ni wúwa yòókè ṣèdè àgọ̀. Fẹ́ni tí ó bá mọ̀ mí téyìnbó Saidi lèmi ń jẹ́. Gbogbo ayé àti máa pè mí ní Àfáà Súnà Dèdèrè lọ́mọ of Africa. A dúpẹ́ fún Ọlọ́run oore tí Ọlọ́run bá ṣẹ̀ṣẹ̀ ṣe fún wa. Wọ́n ní fi àfáà rẹ̀ hàn ká lè mọ bí àṣekí bá ṣe júwe rẹ̀. Bàbá wa Sheikh Fadilatu Sheikh Alhaji Muhammadu Jami Ajadi Sunusi àmì Ọlọ́run Ayatollah. Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba fún oore tuntun tó tún ṣe fún wọn. Oore àlékún oore ń gorí oore fún wọn. Adúpẹ́ fún Ọlọ́run ó ṣe o. Bàbá wà l'Amẹ́ríkà wọ́n lọ láyọ̀ wọ́n ó sì bá wa láyọ̀ àtàlàáfíà. Àwa ń bá wọn yọ ayọ̀ tuntun tí Ọlọ́run tún ṣe fún wọn ní wákàtí tí ò tí ì pé 1 hour kì í pé ìṣẹ́jú mẹ́wàá gan tọ́lọ́run ṣe oore fún wọn. Àtọ̀hún ni bàbá ti sẹ́ndì mọ́tò ọ̀ṣàrà ni wọ́n ti sẹ́ndì ẹ̀ sílé. Formatic jeep àti squire tí bàbá sẹ́ndì sílé láìpẹ́ níwọ̀n àṣẹṣẹ a máa tó fi hàn yín lójú máwòrán yín. Àwa bá wọn dúpẹ́ o, oore náà kò ní dìbànújẹ́. In tó kù báyìí ni pé ìyàwó alálùbáríkà ọmọ alálùbáríkà ní kọ́nà tó bá ṣe fún wọn. Àwa bá wọn dúpẹ́, gbogbo nínú bá wọn dúpẹ́. Ẹ jẹ́ ká lọ síbẹ̀ ká wá lọ wo oore tó lọ́n ṣe fún ẹ náà ládùúró tì sùpẹ́, ẹ jẹ́ ká tó wá lọ kẹ́ wá lọ wò. Ilé tọ́lọ́hún kọ́ kò lè wó, ọjà tọ́lọ́hún dá kò lè tú. Ṣéwù Jamiu nílé tọ́lọ́hún mi kọ́, à ń bẹ̀bẹ̀ kọ́lọ́hún máa ṣe jẹ́ owó. Ilé tọ́lọ́hún kọ́ kò lè wó, ọjà tọ́lọ́hún dá kò lè tú. Ṣéwù Jamiu nílé tọ́lọ́hún mi kọ́, à ń bẹ̀bẹ̀ kọ́lọ́hún máa ṣe jẹ́ owó. Ilé tọ́lọ́hún kọ́ kò lè wó, ọjà tọ́lọ́hún dá kò lè tú. Ṣéwù Jamiu nílé tọ́lọ́hún mi kọ́, à ń bẹ̀bẹ̀ kọ́lọ́hún máa ṣe jẹ́ owó. Àmín. Ilé tọ́lọ́hún kọ́ kò lè wó, ọjà tọ́lọ́hún dá kò lè tú. Ṣéwù Jamiu nílé tọ́lọ́hún mi kọ́, à ń bẹ̀bẹ̀ kọ́lọ́hún máa ṣe jẹ́ owó. Ìrọ̀ta ni pé kí mọ́lẹ̀ yìí kú, Ọlọ́run ló gbọ́ pé mọ́lẹ̀ yìí ò ní kú. Wọ́n lé wọn ò bá náà bá bẹ̀rẹ̀ àbòsí. Súra náà ń wò wọ́n ti gbàgbé ìṣẹ̀dá. Àyàmọ́ṣọ̀tọ̀ wọ́n tún sọ pé ògùn ní ògùn kọ́lé yìí ọbọ̀ lọ́hùn máa jẹ́ kí Allah. Ilé tọ́lọ́hún kọ́ kò lè wó, ọjà tọ́lọ́hún dá kò lè tú. Ṣéwù Jamiu nílé tọ́lọ́hún mi kọ́, à ń bẹ̀bẹ̀ kọ́lọ́hún máa ṣe jẹ́ owó. Àjàdí náà kọ̀ iṣọ́ lọ́hùn màlẹ́ yó. Láti fọ́lọ́hùn ká tó dúpẹ́ fáwọn òbí. Bàbá pẹ̀lú màmá tó ṣọ́ lọ́kọ̀ Àjàdí o. Ilẹ̀ bá ti dá sóhun ló ṣe gbìngàn sí. Ire tẹ́ ń ṣe, àánú tẹ́ ń ṣe lọ́dọ̀ bàbá Àjàdí o. Ẹ̀san ló dé kọ́lọ́hùn máa pàjáde àmín. Ilé tọ́lọ́hún kọ́ kò lè wó, ọjà tọ́lọ́hún dá kò lè tú. Ṣéwù Jamiu nílé tọ́lọ́hún mi kọ́, à ń bẹ̀bẹ̀ kọ́lọ́hún máa ṣe jẹ́ owó. Ìlú kìí ṣiṣẹ́ òun náà bí bàbá sí o. Ilé Ọ̀yọ́ nílé Ajé Sunusi. Aláṣọ dúdú lọ́dún 1991. Àti kékeré ní Ṣéwù ti bẹ̀rẹ̀ iṣẹ́. Láì kẹ́kọ̀ọ́ àmì Ọlọ́run màlẹ́ yìí o. Ṣéwù Sanusi Jamiu àmì Ọlọ́run. Láì kẹ́kọ̀ọ́ àmì Ọlọ́run màlẹ́ yìí o. Ṣéwù Sanusi Jamiu àmì Ọlọ́run. Sí ọ̀la. Ilé tọ́lọ́hún kọ́ kò lè wó, Ṣéwù Sanusi Jamiu àmì Ọlọ́run. dá kò lè tú. Ṣéwù Jamiu nílé tọ́lọ́hún mi kọ́, Sanusi Jamiu àmì Ọlọ́run. kọ́lọ́hún máa ṣe jẹ́ owó. Látọdún méjì ní Ṣéwù ti bẹ̀rẹ̀ iṣẹ́. Lọ́sàn ọjọ́ kan náà sọ fáwọn èèyàn pé kán wá kírun nílé bàbá Àjàdí. Nínú Ramadan ṣá ni ọjọ́ ọ̀hún jẹ́. Táwọn èèyàn bá gbà wọ́n ní ẹjẹ́ kàwé yìí o. Àmì Ọlọ́run ni ayé ẹ máa dìtẹ̀ mọ́ ṣẹ́ ń gbọ́. Ilé tọ́lọ́hún kọ́ kò lè wó, ọjà tọ́lọ́hún dá kò lè tú. Ṣéwù Jamiu nílé tọ́lọ́hún mi kọ́, à ń bẹ̀bẹ̀ kọ́lọ́hún máa ṣe jẹ́ owó. 1993 ṣóhun ṣá ní ìṣẹ̀lẹ̀ yìí. Bàbá kírun táwọn èèyàn tó sá.